Praise the Lord. A fi ògo forúkọ Olúwa. Ìgbàgbọ́ wa tó dúró lórí Kristi àpáta kò ní yẹ̀ lórúkọ Jésù. Oríṣiríṣi ìjì ló ń fẹ́ lu ìgbàgbọ́. Oríṣiríṣi ìjì ló ń fẹ́ lu ìdúróṣinṣin wa. Ṣùgbọ́n Kristi tó ń kóhun ò lè borí ẹ̀gẹ́ bí àṣẹ ìwé mímọ́ kò ní borí wa. Lórúkọ Jésù Kristi. Torí bẹ́ẹ̀ lè sọ fún wa pé torí kò ṣeé ṣe fún ikú láti dìímú. Ohunkóhun tó wá fẹ́ di àwa tí a gbé àgbélébùú rẹ̀ àbí tá ń tẹ̀lé lẹ́yìn bí o sì lè borí Kristi kò lè borí wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a fẹ́ gbéyẹ̀wò nígbà tá à ń gbéyẹ̀wò lórí ara tẹ̀mí apá tí a fẹ́ gbéyẹ̀wò ń bẹ lónìí tá a fẹ́ yẹ̀wò ló ń bẹ lónìí sọ nípa pípadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Bàbá bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé Títù orí 2 ẹsẹ̀ 13. Ó ní kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti olùgbàlà wa Jésù Kristi, ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ̀ àwọn ènìyàn mọ́ fún ara rẹ̀, fún ìní òun tìkára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Àwọn àpẹẹrẹ àti àmì lélẹ́yìí pé Kristi ń padà bọ̀. Ó pẹ́ tí a ti ń gbọ́ nípa Kristi ń padà bọ̀. Tí ẹ bá ka ìwé Tẹsalóníkà, ohun tí Paul kọ̀wé sí ara Tẹsalóníkà sí lórí rẹ̀ dá lórí wàdùwàdù àwọn èèyàn náà. Bí ìlú olóòṣà pàǹpàǹbélé ní Tẹsalóníkà jẹ́. Nígbà tí Paul mú ìrere lọ síbẹ̀, wọ́n gba ìrere yìí yàjóyàjó, wọ́n gba tìkaratìkara, wọ́n gba tìtaratìtara. Paul ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ Jésù, ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀yìn, ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé Jésù ó padà lẹ́ẹ̀kan sí i. Báwọn ti gbà wọ́n fẹ́ gbà sódì. Olúkúlùkù bẹ̀rẹ̀ àwọn tó lè ta mọ́ ta nǹkan ní wọn pé kí ló túmọ̀ sí. Àwọn tí kò ṣiṣẹ́ mọ́ pé kí ló túmọ̀ sí. Táwọn bá bẹ̀rẹ̀ ṣiṣẹ́ nìsín kí ló lè ná wọn. Àwọn lọ náà ni Jésù kọ́ ti padà bọ̀. Apostle Paul gbogbo ìwé Tẹsalóníkà tó fi gbà wọ́n níyànjú nìyẹn. Ìpè kẹ́sìkẹ́ ẹ máa ṣiṣẹ́ títí bọ̀dé ó fi dé. Àwọn ìyẹn nígbà náà nísìnyí wọn ò sí láyé mọ́. Tẹsalóníkà sì tẹ̀síwájú àwọn ìran míì. Bẹ́ẹ̀ ìwé tá a kọ sílẹ̀ yìí ó ń kọ sí wọn bó ti kọ sí àwọn ará àgbà náà pé Jésù Kristi padà bọ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Tẹsalóníkà ń gbà tó rẹ àwọn ọmọ ẹ̀yìn pé ẹbí Jésù ń bọ̀ ni. Ojoojúmọ́ náà là ń gbọ́ wọ́n sọ fún gbogbo gbà. Bẹ́ẹ̀ náà ni ó ṣeé ṣe kó rí fáwa náà wípé ẹbí Jésù ọ̀nà ń bọ̀ ni. Ẹbí Jésù ọ̀nà ń bọ̀ ni. Àgbà tó ti wá sọ pé gbọ́ pé ń bọ̀ níjó náà la wá rí pé ọwọ́ ayọ̀ láwọ̀ sánmọ̀ tí ń sọ fún wa ní ìsìn pé mi rè o. Ó ṣeé ṣe kí àárẹ̀ bẹ́ẹ̀ má wà náà, ó ṣe káà náà rò bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó pẹ́ ó yá kò sí tí ó yí padà lórí pé yóò padà wá lẹ́ẹ̀kejì. Ẹ jẹ́ ká wo ẹ̀rí Jésù fúnra rẹ̀ tìrẹ ká rẹ̀ nìkan ní Jọ́ọ̀nù orí 14. Ó ní ẹ má sì jẹ́ kí ọkàn yín tó dàrú, ẹ gbà Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Jọ́ọ̀nù orí 14 lẹ́sẹ̀ 1. Nílé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ìgbèrègbè nígbà níbẹ̀ bá wọ́n sì bẹ́ẹ̀ ni wọ́n sọ fún yín, torí náà èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi ó padà wá, èmi ó sì mú yín lọ sí ọ̀dọ̀ èmi tìkára mi pẹ̀lú níbi tí èmi gbé wà, kí ẹ pẹ̀lú lè wà níbẹ̀ pẹ̀lú. Ẹ̀yin ó sì mọ ibi tí èmi gbé ń lọ, ẹ̀yin ó sì ti mọ ọ̀nà náà. Àwa tí a di ìyìnrere Kristi Jésù mú kò gbọ́dọ̀ rí ọkàn wa. Iyèméjì ò gbọ́dọ̀ gbàjọba ayé wa níbi pé a sọ pé Jésù ò wá mọ́. Bí tí wulẹ̀ ó mọ bẹ́ẹ̀ bá ti pàdé wa lókè ọ̀run bí a ti ń kọ̀wé ẹnu Tẹsalóníkà pé a gbọ́ ìfè àwọn áńgẹ́lì, àwọn tó ń kú ńkọ́. Bẹ́ẹ̀ bá ti kú ọ̀sá ti parí náà nìyẹn. So bí Jésù tiẹ̀ dé nìyẹn. Ìgbà tó bá ti á di pé níṣẹ́ bí ó tún ẹ lọ tá yóò fi parí náà nìyẹn. Kí n gba Jésù bá padà dé tí ó kò gbó wa lọ ká ń pè ní ìgbàsókè. So Jésù ó padà wá lẹ́ẹ̀kejì. Ọ̀rọ̀ Jésù la gbọ́ yìí. Kẹ́ni la sọ nípa ọ̀rọ̀ àwọn áńgẹ́lì nínú ìwé Iṣẹ́ Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 10 ẹsẹ̀ 11. Bàtà ọmọ ẹ̀yìn Jésù gòkè lọ sọ́run, àwọn ọmọ ẹ̀yìn dúró wọ́n ń wò, àwọn áńgẹ́lì wá yọ sí wọn pé bí ẹ ti Jésù ti ń lọ yẹn yóò tún padà wá bẹ́ẹ̀ gẹ́gẹ́. Bó ṣe ń lọ yóò padà bẹ́ẹ̀ gẹ́gẹ́. Gbogbo àwọn bá kọ́ni nínú ìgbàgbọ́, àwọn tí a ti ẹ̀ gbúròó rí tó ẹ pé bá ìwé wọn àbọ̀rọ̀ wọn tí wọ́n sọ kalẹ̀ là ń gbọ́. Jonathan Edward
Jonathan Edwards, John Knox, Charles Spurgeon àtoríṣiríṣi àwọn akọni ìgbàgbọ́ bẹ́ẹ̀ tó tún fi dórí àwọn tó wà lónìí tí wọ́n dín ire tòótọ́ mú ẹ̀rí wọn mélòó làwọn tá a sọ nípa àwọn tó mú lọ sọ́run, àwọn tó lálàá, àwọn Jésù pa láradà, àwọn tó kú bá láàrin bí wákàtí mélòó kan tí wọ́n wo ohun tọ́run jẹ́ kó tó pa tó dáhùn padà sínú ara. Bákan náà àwọn àgbékalẹ̀ bíbélì ń kọ́ tí bíbélì ṣàlàyé nínú Matthew chapter 24 tẹ́ bá ka Matthew gbogbo Matthew chapter 24 a ò wá ní rí tí bíbélì sọ bí wípé Jésù padà wá, tó bá padà dé irú wo ni yóò bá èmi àti ẹ̀yin, tó bá padà dé irú kí ló jẹ́ ìpín èmi àti ẹ̀yin. Jésù ń padà bọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó dájú yìí. Tẹ́ bá wo ìwé ìfihàn orí 4:7 kíyèsí ìwé ìfihàn chapter 1:7 kíyèsí ó ń bọ̀ nínú àwọ̀ sánmà, gbogbo ojú ni yóò sì rí àti àwọn tó gún lé ọ̀kọ̀ pẹ̀lú àti gbogbo orílẹ̀-èdè ayé ni yóò sì máa pohùn réré ẹkún níwájú rẹ̀. Bẹ́ẹ̀ ni àmín. Àwọn ẹ̀rí nìwọ̀nyí o pé Jésù padà bọ̀. Bọ́ bá jẹ́ pé yóò padà wá kí náà àmì tí bẹ́ẹ̀ sọ fún wa nù Mark chapter 24 wòlíì kékeré wọ́n fara hàn tó bí wọ́n fi àmì hàn ṣé ẹ̀rí àwọn àmì lónìí tó yẹ pé ẹ̀ mọ̀ wípé dá gbélé sínú agbára Ọlọ́run náà lélẹ́yìí wá, sínú orúkọ Jésù náà lélẹ́yìí wá. Ó ní wọ́n fi àmì hàn ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ òdì tútù àwọn ọmọ sòfò ara wọn wọ́n apádà sẹ́yìn ó pọ̀ ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ òdì tútù ṣé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ gbà sọ̀hún tó gbórí dodo íńtánẹ́ẹ̀tì lónìí tó gbórí kẹsọ́ọ̀sì lónìí sáyẹn ayò tí wàá chákà wọn tí wàá confuse débi pé lónìí ẹlòmíì ò tiẹ̀ sí kankan mọ́. Àwọn tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú gbàgbọ́ tí wọ́n gbóná jẹjẹjẹjẹ wọn ò tiẹ̀ sí kankan mọ́. So gbogbo àwọn àmì wọ̀nyí ló wọ níta bá rí di ọ̀pọ̀tọ́ kámọ̀ pé ẹ̀rùn dé, gbogbo àwọn àmì tí ń fi hàn yìí, ìkún omi, ìjà Gaza, Israeli, Russia, Ukraine, gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn àpẹẹrẹ àmì tí Jésù ti sọ tí èsì lánàá tí èsì ọdún mẹ́wàá sísìn ló sọ. Timothy kínní orí 4 ó jẹ́ kó yé wa. Èmi ń tẹnu máa ń pé nígbà ìkẹyìn ìgbéwu yóò dé, nígbà ìkẹyìn ìgbéwu yóò dé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ àwọn àpẹẹrẹ tó fi hàn ìgbà tòótọ́ wípé ní tí ó fi padà wá náà ni pé wàá ṣèdájọ́ ayé kí àwọn ọmọ Ọlọ́run tòótọ́ lè bá gba èrè wọn. Èrè wà fáwọn lóòótọ́, èrè wà fáwọn tó di ìwúre tòótọ́ mú, èrè wà fáwọn aṣẹ́gun bí adébárùn gbèlè dárúkọ tá a fún àwọn tó ṣẹ́gun. Nítorí ìdí èyí ayé ń burú sí lójoojúmọ́ ni, bí ìrere ti ń gbilẹ̀ bẹ́ẹ̀ láyé ń burú sí. Ṣé bí ó ti wá máa lọ ní láti wá fòpin sí ìwà búburú ayé, ìwà búburú àwọn ènìyàn, ìwà búburú orílẹ̀-èdè gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé mímọ́ yóò padà wá. Ìdẹ́ àlàáfíà tí ayé gbé pàdé Russia, ìpàdé àwọn G-Wagon, àwọn 5 governmental power, orílẹ̀-èdè 5 tó lágbára, orílẹ̀-èdè 7 tó lágbára, orílẹ̀-èdè 21 tó lágbára tí wọ́n pè pàdé tí wọ́n ò rí ṣe. Ìgbà náà ní jẹ́ ìpènyìn àlàáfíà Jésù ṣèlérí yẹn, ìgbà náà ni yóò wà. Bọ́bá yìí pé nítorí ìdí èyí kò wá tó bẹ́ẹ̀ kọ́ ká máa retí rẹ̀. Kí wọ́n á lọ yẹ káwa tí ọjọ́ ọmọ Ọlọ́run ò ṣe bí a ti nígbàlà yẹn ẹja pín ìgbàlà wa ká fara sí iṣẹ́ ìrere kí n ta gbọ́ yìí káwọn náà lè bá gbọ́ kọ́ ń bá di ẹ̀bi fún wa. Ìrètí ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan lónìí ní ìpadàbọ̀ Jésù o. Ìrọ̀ à ń retí ayé tó dáa ṣùgbọ́n bí a ti retí kó dáa tó tòótọ́ bẹ́ẹ̀ náà ń bàjẹ́. Ká mọ̀ wípé àwọn tó ń bàjẹ́ pọ̀ ju àwọn táwọn tó ń ṣe lọ. Ojoojúmọ́ làwọn tí ń ba nǹkan tó fi dénú ìrere, tó fi dénú ọ̀rọ̀ ẹbí, tó fi dénú ọ̀rọ̀ iṣẹ́, tó fi dénú ọ̀rọ̀ ìjọba. Àwọn tí ń tún ṣe òtó nǹkan, àwọn tí ń bàjẹ́ ló pọ̀. Lọ́wọ́ àwọn tí ń bàjẹ́ náà sì lágbára wà, lọ́wọ́ wọn ni ipá wà, lọ́wọ́ wọn ni owó wà tí wọ́n lè lo gbogbo láti bàjẹ́. Àwọn tí ń tún ṣe ò lẹ́nu, àwọn tí ń tún ṣe wọn ò mọ̀ èèyàn, àwọn tí ń tún ṣe wọn ò lágbára. Sáyé tá a pa àgbọn lọ títí láéláé lélẹ́yìí tó ń padà bọ̀ o. Pé ní ìpalẹ̀mọ́ wa nítorí yí àwa ni pé ká tẹ̀síwájú ká mọ̀ sí dúró. Nígbà Bíbélì ní ká bá sọ gbogbo tán ní ká dúró bí jì bá ń fẹ́, ká dúró bí àgbàrá bá ń fẹ́, bí àgbàrá bá ń sàn, bẹ́ẹ̀ ká ṣe bí iná bá ń jó ló tẹ̀lé Jésù bójú bá ń rọ́. Ó ní ká dúró ni o, ẹja dúró Ọlọ́run náà wà lọ́wọ́. Ògo rẹ̀ yóò farahàn láyé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.